Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti rọ àwọn tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ náà láti na sùúrù sí i pẹ̀lú ìjọba bí akitiyan ṣe ń pọ̀ sí i láti dín ìnira náà kù nítorí ìdàgbàsókè ọrọ̀ ajé àgbáyé. Eléyìí ló ń wáyé níbi ìṣèwọ́de ìfẹ̀hónúhàn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí ó ń bọ̀ lẹ́yìn ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ ní ọ̀sẹ̀ kan sẹ́yìn ní ìlú Ìbàdàn. Akọ̀ròyìn wa Grace Àyànlékè náà ló bá wọn wà níbẹ̀ níbi ìṣèwọ́de ọ̀hún ó sì jábọ̀ ohun tí ojú rẹ̀ rí níbẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ owó ìgbanisíṣẹ́ ilẹ̀ òkèèrè EEL ìyẹn Expatriate Employment Levy, ètò tuntun tí ó ń dojúkọ àǹfààní iṣẹ́ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti owó tí wọ́n wọlé fún ìjọba. Ààrẹ tún ṣe ìfilọ́lẹ̀ àti àfihàn ìwé ọwọ́ fún ètò náà èyí tí ó wà lábẹ́ ilé-iṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé. Akọ̀ròyìn wa nílé ìjọba Musbau Danwahab ń ló jábọ̀ ìròyìn. Wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbé ayé tó yẹ fún ìyìn àti Kristi gẹ́gẹ́ bí ibikíbi tí wọ́n bá ti rí ara wọn. Pásítọ̀ Olúmúyìwá Òkúsáyìndé ń ló gba àwọn èèyàn lámọ̀ràn ìyànjú yìí lásìkò ìsìnkú olùdásílẹ̀ àti alákòóso àgbà fún ilé ìjọsìn ìhìnrere ìràpadà Kristi ìyẹn Christ Redemption Evangelical Ministry. Pásítọ̀ Olúfúnmiláyọ̀ Adéyẹmí Òdútọ́lá ti ìdílé gbajúgbajà Òdútọ́lá ní agbègbè ìlú Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wa Anthony Gandolu náà pẹ̀lú àwọn tí ó bá wọn wà níbi ìsìnkú yìí tí ó wáyé ní olú ilé ìjọsìn Christ Redemption Evangelical Ministry Ìjẹ̀bú Òde. Ó sì jábọ̀ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀. Ìgbìmọ̀ ìlànà owó tí ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà CBN ti túbọ̀ mú kí òṣùwọ̀n ìlànà owó rẹ̀ pọ̀ sí nípasẹ̀ àmì ìpìlẹ̀ irinwó tí í ṣe 400 láti ìdá 18.75 nínú ọgọ́rùn-ún sí ìdá 22.75 nínú ọgọ́rùn-ún fún ìtẹ̀síwájú láti ṣàyẹ̀wò iye owó èyí tí ó jẹ́ àfikún nínú ètò ìṣúná. Nínú ìpàdé NPC àkọ́kọ́ èyí tó wáyé ní ọdún 2024 yìí, gómìnà ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà Yẹmí Kàdóso ń sọ pé lẹ́yìn tí wọ́n ṣe ìwọ̀n àwọn ipò macroorganism láàrin àti ìta orílẹ̀-èdè yìí, ó ṣe pàtàkì láti ṣe àfikún òṣùwọ̀n náà. Àwọn ìgbìmọ̀ náà tún ṣe àfikún ìpín ìfipamọ́ owó láti ìdá 22.5 sí ìdá 45 nínú ọgọ́rùn-ún. Asymmetry corridor ní àfikún ọgọ́rùn-ún kan àti ṣíṣe àdínkù ọgọ́rùn-ún méje kù nígbàtí ìpín omi ní ìdá 30 nínú ọgọ́rùn-ún. Adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà Adájọ́ Olúkáyọ̀dé Àríwọ̀ọ́lá ń ṣàgbàjà fún ìṣepọ̀ kan láàrin àwọn oríṣiríṣi ohun ìjà ohun agbára ìjọba fún ètò ìfijíṣẹ́ ìdájọ́ tó múnádóko kí ìṣèdájọ́ orílẹ̀-èdè yìí ó lè máa lọ ní ìrọ̀wọ́ rọrùn tá a sì múnádóko. Adájọ́ àgbà Àríwọ̀ọ́lá ń ló ṣe ìkéde yìí nílùú Àbújá níbi ṣíṣí ẹ̀kọ́ ìsọdọ̀tun àràbarà ti ọdún 2024 fún àwọn òṣìṣẹ́ ìdájọ́ ti àwọn ilé ẹjọ́ gíga ilẹ̀ Nàìjíríà. Akọ̀ròyìn wa Ṣókúnnàǹsù Ònwàǹbùẹ̀sẹ̀ ni oníròyìn ń tó bá wọn wà níbẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5 fún ṣíṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba fún àìrówó àjẹmọ́nú san fún wọn gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ wọn nínú àwọn ilé iṣẹ́ pàtàkì mìíràn ṣe ń gba tiwọn. Akọ̀ròyìn wa Yẹmí Dálémọ jábọ̀ ìròyìn wípé àwọn okòwò láàrin àti ìta ilé ìdájọ́ yìí ti di ohun tí kò so èso rere mọ́ àti káàkiri ìpínlẹ̀ náà. Níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lórí ojú òpó wa Facebook NTA Ijebu Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.
and events. Yes, it is. Join us this Saturday, the 2nd of March 2024 by 7:30 p.m. on our program tagged Faces and Events on NTA Ijebu, channel 103 on StarTimes, and our social media platform on Facebook NTA Ijebu, also on YouTube NTA Ijebu, as we bring to your viewing pleasure the installation of a real estate developer, Alhaji Prince Dr. Abdulwahab Babatunde Oshinaya, Chairman, CEO Yawahab Investment and Construction Company Limited, as Magaji Adini of Ijebu Land, and the 75th birthday ceremony. Join us.